Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé láti subscribe kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell láti máa rí gbogbo ohun tí a bá ń jù sí. Fíìmù tọ̀tẹ̀ yìí tí a mú wá, Talesu làkọ́lé ẹ̀, Talesu. Fíìmù yìí ní adùn, ó ní ọgbọ́n, ó dẹ̀ ní òye. Ẹ̀yin tẹ́ ẹ bá tí wò, ẹ sáré lọ sí Yoruba Hood, ẹ lọ tẹ̀ síbẹ̀ Talesu. Bímpé àti ọkọ ẹ̀ Adedimeji Lateef wọ́n ṣe bẹ̀bẹ̀ nínú fíìmù yìí o. Aishat Lawal náà ò gbẹ̀yìn, bẹ́ẹ̀ ni Mr. Macaroni fakọyọ. Ẹ jọ̀ọ́, ta la fẹ́ pè léṣù gan? Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tó bá rí aya rere fẹ́, ó rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ dẹ̀ lẹni tó bá rí ọkọ rere fẹ́, ìyẹn náà rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ìgbéyàwó tá a bá ti wá rí pé a wà tó jẹ́ pé wàhálà lónìí wàhálà lọ́la, ó ti yẹ kó yé wa pé Ọlọ́run ò fẹ́ wa nírú ìgbéyàwó bẹ́ẹ̀ ni. Ẹ wò, ẹ má jẹun sọ́tán, tá ẹ bá tí wò, ẹ sáré lọ sórí ìkànnì YouTube Yoruba Hood, ẹ lọ download ẹ tàbí kẹ́ wò ẹ ká fẹ́ yàwó tó fi wá lọ́kàn balẹ̀ tó sàn jù ká kó ọ̀rọ̀ jọ lọ. Bí tá a bá kó ọ̀rọ̀ gbogbo ilé ayé yìí jọ, tá a níyàwó tí ò fi wá lọ́kàn balẹ̀, olúwẹ̀ ní òtòṣì jùlọ lágbàlá ayé. Adedimeji Lateef tó fi aṣọ péńpé rò pọ̀ bá látàrí ìyàwó pàmí nkú sórí bẹ̀m̀bẹ̀ sọ́kọ̀ tó fẹ́. Èyí lágbára o, èyí lágbára. Mr. Macaroni táwọn náà fi wàdùwàdù rídà lórí ìkọ́. Mr. Macaroni tó jẹ́ wípé gbogbo nǹkan tíyàwó tí wọ́n bá ṣe fún wọn kì í tẹ́ wọn lọ́rùn. Ìgbájú ìgbámú ni kirikiri ń bá ròde, òun náà fi máa ń dáyàwó wọn lóhùn. At the end of the day, blue náà dá sí wọn lọ́rùn. Tàwa dẹni tó ń fi aṣọ péńpé ròkò ọba. Ẹ wo, mo fẹ́ kẹ́ lọ sí orí ìkànnì YouTube Yoruba Hood, ẹ lọ wò. Tẹ́ ẹ bá ti wò, tẹ́ ẹ bá ti wá wò, ẹ jẹ́ ká jọ pàdé ní comment section. Kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀? Ǹjẹ́ ó yẹ kí Adedimeji jìyà yìí gbé? Á tiẹ̀ sì gbọ́ ti Mr. Macaroni. Ǹjẹ́ bàbá Adedimeji Lateef, ǹjẹ́ ó yẹ kó jìyà yìí gbé? Ǹjẹ́ ó yẹ kó dẹ̀ wà lẹ́wọ̀n bẹ́ẹ̀, kó dẹ̀ kú sẹ́wọ̀n bẹ́ẹ̀? Kí Aishat Lawal kó dẹ̀ máa ṣe fàájì lọ lórílẹ̀‐èdè Amẹ́ríkà? Ẹ wo fíìmù yìí, tẹ́ ẹ bá tí wò, ẹ lè understand nǹkan tí mò ń gbìyànjú láti sọ. Ẹ sáré lọ yẹ̀ wò, ẹ tẹ̀ sójú ẹ̀ Talesu, kẹ́ jẹ́ ká mọ̀ Múyìwá Adémọ́lá léṣu ní àbí Aishat Lawal, Mr. Macaroni léṣu ní àbí Bímpé. Ẹ wo, ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí, tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ subscribe button, kẹ́ tẹ notification bell, so that gbogbo ìgbà tí a bá ń ju fíìmù àgbéléwò sórí agbágbé ẹ̀rọ ayélujára bí eléyìí ní review ẹ máa bá wa rí, ẹ dẹ̀ máa wò. Ẹ ṣé púpọ̀. Talesu part 2, báwo ló ṣe fẹ́ rí gan? Kí lẹ ń expect? Kí lẹ rò pé ó yẹ kó jáde níbẹ̀? Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe léyìí.